ṣé ẹ rí fídíò Mufti in fact ojú rínú àbí inú dẹ̀ rí ojú dẹ̀ ni wọ́n máa ń pè. ṣé ẹ mọ̀ pé níjọ́ tán ti kọ́kọ́ kó àwọn ẹlẹ́yà yẹn jáde lèmi ti sọ wípé àwọn wèrè yìí bí wọ́n ṣe fẹ́ gbé ṣàríà wọ Ọ̀ṣun tòró ti ń lérí léka àṣẹ gbogbo pílánì wọn ti wà ńlẹ̀ lóní wọn ó fún wa tọ̀sùn náà àgbà ni tó ń fọwọ́ gbáyà gidi mà ní. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti gbogbo ẹ̀yin Ọ̀ṣun àmọ́ tẹ́ ń ṣe bóyá Ọ̀ṣun Òṣogbo tẹ́ ń bọ tán láwọn fẹ́ parẹ́ yìí náà àti gbogbo àwọn nǹkan tẹ́ ń bọ àti àdúrà tẹ́ ń ṣe ní káàkiri bóyá òun náà lọ́lọ́run wò pé àwọn ò fẹ́ kí àwọn olórí burúkú kankan dèdè kán wá máa dalẹ̀ Ọ̀ṣun rú kán gbé sàríà wọlé kán máa pa àwọn ọmọ ìyá wa nípakúpa tó bá jẹ́ yẹn náà lẹ bá ń ṣe ẹ̀jẹ̀ bá wa tẹra mọ́ o ojú ti Mufti ojú towó ojú ti 50,000 o ojú ti owó olóṣì olórí kẹ́hìn. ìwà àbọ̀rọ̀ mọ́sọ̀ dídú dúdú ọ̀rọ̀ fúnra wa. báwo náwó òòrì bòlù tọ́wá ìwà máa lọ́wọ́ àbí ní ọlọ́ọ̀tọ́ tó ṣe dáadáa ọwọ́ àṣọ àwọn èèyàn pé ẹ̀dá kò bẹ̀rẹ̀ Ọlọ́run sẹ́yìn pé mo ṣe dáadáa àwọn ọ̀nà àwọn ṣe dáadáa ọ̀dọ̀ ẹ̀mọ́ bí owó ẹgbẹ́ owó pé mo ṣe dáadáa ọ̀sán owó pé mo ṣe dáadáa ọwọ́ ní ẹ̀yẹ sábà pé mo ṣe dáadáa fún yín wọ́n ní bẹ́ẹ̀ ni ó ṣe dáadáa ẹ pàdé mi lọ́la sáàsì pàdé ẹ owó náà pàdé lọ́la ni àbí mo ṣe dáadáa làbíyárè ṣé pẹ̀lú ọmọlúwàbí rè ẹ bá jìnnà sí ìjọmọlúwàbí ẹ má jìnnà tapáátá ẹ tún fi inú rẹ sí Ọlọ́run wà pẹ̀lú wa. tòótọ́ ní torí ẹ̀sìn bó torí ayé náà gan àìgbé èèyàn gidi tí ó ṣe ti a síbẹ̀ lára fi ń ní wa ó dé ní. náà tá a bá sọ pé a fẹ́ dìbò torí ẹ̀sìn náà àwọn kan ti ń dìbò torí ẹ̀sìn ní báyìí o àwọn kan ti ṣe kí ni o wọ́n ti ń dìbò torí ẹ̀sìn bí mùsùlùmí sọ pé wọ́n ò dìbò torí ẹ̀sìn àwọn kan ti kéde ní ilé ìsìn tí a pé ẹ gbọ́dọ̀ dìbò fún mùsùlùmí àwọn kan ti kéde nílé ìsìn tí a pé ẹ gbọ́dọ̀ ṣe kí ni o ẹ gbọ́dọ̀ dìbò fún mùsùlùmí wọ́n mọ̀ pé gbogbo àwọn olówó làwọn wá káàkiri irọ́ ni wọ́n lọ́dún bó ṣe gbé wọ́ọ̀ṣì àwọn tó kójọ àwọn ọmọ 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 kẹtẹ bá ṣe ara wa náà làwọn fún ẹnìkan tọ́nà wa rán sí àti ń bá wa kọ́ pọ́jẹ́ẹ̀tì millions of naira ICT wa Ọlọ́run mọ́ pa á tó gbọ́dọ̀ sọ ní ìsìn wọ́n ìpá wọn ayé tó lọ ṣàṣóhun náà àtúndákọ̀ rẹ̀ ní ìsìn bóyá ayé tó lọ ṣàṣí gómìnà tí ó wọlé lọ́la gómìnà tó bá rí tìta ń rò tó fẹ́ràn èmi jẹ̀mọ́ mi tó bá sọ fún wa pé òun ó ṣe tíya ẹgẹ́ ìsìn adẹ́jẹ́ ìdúró ọ̀gá fún ọ̀la ní Ọ̀ṣun ó yí padà bí nisba sáwà ẹnìkan ò tó jẹ gómìnà lọ́sùn mọ́ tí ó wà ní òun ọmọ yẹn mùsùlùmí jẹ mùsùlùmí ò ní rí yẹn jẹ kankan mọ́ ẹni tó lọ ń choose fún rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ náà ló máa mú wa lọ́la àdúrà tí a nìyẹn o wíwọ Ọlọ́run ẹni tó lè ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tó yọ̀nù sí ni kò fi jẹ gómìnà lọ́la. ẹ má pẹ́ gan ẹ má pẹ́ gan ẹ lórí ọ̀kan fún kò sí ẹ̀rí kankan nù yín tó lè bá gómìnà ṣiṣẹ́ tó tà wọn ẹ̀sìpẹ́sì mélòó lẹ́nu. ṣé èmi tí mo kọ́ ọmọ sọ́dọ̀ gómìnà fọ́dún márùn-ún kó tó di gómìnà ọdún mẹ́jọ lórí ìjọba gẹ́gẹ́ fúnra rẹ̀. ẹ̀yin náà wo pílánì olórí burúkú pílánì tìlú àwọn eléyìí ní pé lẹ́yìn Ọ̀ṣun ẹnìkan kò tún jẹ gómìnà lọ́ṣun mọ́ lẹ́yìn ẹ̀ táwọn fẹ́ fi síbẹ̀ wọ́n wá máa wá ba gbogbo Ọ̀ṣun jẹ́ wọ́n wá sọ Ọ̀ṣun di sàríà àmọ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó wá tán ohun bí òtàn ó tàn bí òtàn ẹ olórí bí orí èèyàn 15 ọmọ Adélékè ti wọlé o kẹ́ ẹ tún gbé olórí ẹ̀sìn yín mi jáde kò tún ní wọlé àti mọ èrò ọkàn yín àti mọ nǹkan tẹ́ ẹ fẹ́ àti mọ̀ pé gbogbo ọ̀nà lẹ̀ ń wá láti máa pa wá àwa náà dẹ̀ ní lajú wá sílẹ̀ ẹ̀yin olórí burúkú ẹ̀dá yìí ẹ padà sí ìlú tẹ́ ẹ ti wá ni ẹ máa gbọ́rọ̀ tó ń sọ lẹ́nu olóṣì olórí kẹ́hìndì. à ń kọ́ lọ́wọ́ yìí tẹ́ ẹ bá sì dé project àti ìṣe tó tóbi jù láyé wa rí tẹ́ ẹ bá rẹ̀ ti ń ṣe afọ́kọ rẹ̀ sára sáńbọ̀dù ni wọ́n lọ yọ dànù ó lóun ṣe láàrin wọn àtọ́nù. ẹni alélélélé káàkiri pé wàá máa kọ́ nǹkan sí ń pẹ̀lú àwa lọ dé ẹ̀dẹ́ gbà kiri a tún gba nọ́mbà rẹ̀ àtọ́nára mi lè pẹ́ o òun lọ́wọ́ wà lọ́dọ̀ aṣíwájú ní nǹkan bí ọ̀sẹ̀ kan sí ìsìn
Bọ́lá Ahmed Tinubu president Nàìjíríà wọ́n ní jọ tó mọ tàwọn olóòyà ní olóòwò ẹgbẹ́ wà ní ìyá ni òun mọ̀ torí ó lékún iyì tòun náà. wọ́n ní àwọn yẹn èdè bá ní báwọn sọ̀rọ̀ wọ́n ṣe ti Islam lọ́sùn èyí náà ti tó wọ́n dàgbà máa ń tàn wá tó pa ajé èèyàn lọ́jọ́ wọn tàn wá àbí èèyàn lè tán dídẹ̀rìn sí èèyàn lè tán wèrè ẹni wọn tán wèrè kí lóun náà gbọ́dọ̀ jẹ́ irú odidi president kákó máa ń tàn wá ẹgẹ́ rẹ̀ àjọpọ̀ àtó nǹkan náà làwọn ṣe kí ni kájọ́ lè púpọ̀ tàn wá ká pé Bọ́lá Ahmed Tinubu bá mọ̀ wá bó ṣe máa wàárù àti ànsárù dé ǹjẹ́ ọ̀nà fún wa yóò ju tàwárù àti ànsárù dé torí bó ṣe wulẹ̀ kó rí ọgbàrá rẹ̀ ní mùsùlùmí dòní láti síkírìtì ń bẹ láàrin ìjà òun àti Amẹ́ríkà àwọn akiri yóò kàn bẹ wọn ọ̀dàrí jìdí bá a ṣe sọ̀rọ̀ wọn tó ti múra rẹ̀ lẹ́bàá pé àwọn tó dìbò pa ni àwa ni wọ́n sì ń bájà àwọn mùsùlùmí náà ń bájà wọ́n fi bá òun jà torí Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe fún Christian ní ṣe fún Muslim kápẹ́ mi ni mi ò ní ṣe fún Christian Muslim kan ní màá ṣe fún àbí bó ṣe ṣe pé ẹ̀tọ́ Christian ẹ̀rù Ọlọ́run bá mi lé lórí àgbọ̀dọ̀ mọ́ fún inú ẹ̀ ni pé tí wọ́n bá fẹ́ yàn wọ́n jẹ àṣìlágbára àti dìbẹ́ǹdì wọn àgbọ̀dọ̀ dìbẹ́ wọn nígbà wọn fẹ́ sunbó ẹ̀ ná Baptist lẹ kókó ọmọ ogun rẹ̀ jáde àbáwọn àjọ rẹ̀ kán lọ fèsì àwọn àtìlé àmọ́ deputy governor ó pè mí Christian làwọn náà lẹ́yìn dídà ìbílẹ̀ ń pè wọ́n àwọn bá pè mí pé àmì mo ti pe police station àwọn ọlọ́pàá ní àwọn gan èmi làwọn pè. Fòtí local government Ìwó ọmọ ìgbéra ayé ẹ ti ta pa pẹ̀lú irọ́ burúkú ó ṣàfẹ́yìn pósí tàwọn lè wá lórí ó fẹ́ gbé tàwọn lè wá lórí kíjọba máa bẹ́ẹ̀ tọ́jú tàwọn àbí nǹkan ṣe wà tàwọn ni kí ni ta ló béèrè ròyìn tàwọn lọ́wọ́ ẹ tó wá ń ròyìn tàwọn níbí gbádùn nígbà tẹ ní lọ́sùn o à ń bọ̀ ló máa wọlé tẹ̀ ń náwó bí ẹlẹ́dà tẹ́ ẹ fẹ́ fowó ra máìndì àwọn èèyàn láti gbé òfin ikú wá ká wọn mọ́ sójú tìyín abojú tìyín Ọlọ́run ló ń jẹ́ èmi ni àwa mọ̀ pé wọn náà wá gbogbo ọ̀nà láti relevant nínú òṣèlú àwọn olóṣèlú gbọ́dọ̀ yàgò fún irú àwọn extremist bí irú ẹ̀ báyìí nítorí àbùkù ló máa kó bá wọn ìsọ̀rọ̀ ẹnu ẹ̀ ogun ni ìhùwàsí ẹ̀ ogun ni gbogbo ìṣe àti ìhùwà ẹ̀ kò jọ ti ìran wa rárá àwọn èèyàn tán pè é lọ́mọ àlè ṣé wọ́n wá parọ́ ǹsìn tí ò bá jẹ́ bẹ́ẹ̀ la máa ń sọ pé ẹni tí òbí olóṣèlú tí ò bá ti fi tiẹ̀ ṣe ta ni wọ́ tá ń bá bẹ́ẹ̀ lẹ̀ tó yẹ pé tiẹ̀ náà gbọ́dọ̀ fi ṣe àwọn olóṣèlú náà máa ń tán rí lára ẹ̀ náà jẹ́ pé tiẹ̀ náà máa fi ṣe bàbá àtàwọn kò lè wọ́ọ̀kì gbogbo ète àti èròǹgbà yín lórí ìpínlẹ̀ Ọ̀ṣun tí ìwọ àti Olúwo fi ń ṣe bálabàla tẹ̀ ń ṣe tẹ̀tú fi sọ́dé tẹ̀tú fi ń gbé politics wọnú tẹ̀tú fi ń gbé religion wọnú politics Ọ̀ṣun láti fi da ìbò Ọ̀ṣun rú láti ba Ọ̀ṣun jẹ́ kò dẹ̀ sí nǹkan méjì tó torí ẹ̀ ń ṣe kínní ìwọ àti Rashidi torí bàbá onírìṣà ni Ọlọ́run jù yín lọ.